Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Àkọlé ìwé tí a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ lónìí òun ni àárọ̀ lóore. Àárọ̀ lóore. Ó jẹ́ ìtàn àròsọ ọlọ́rọ̀ geere, èyí tí I.O. Quadri jẹ́ òǹkọ̀wé ìwé náà. Ẹ jẹ́ kí a wo ìtàn àárọ̀ lóore ní ṣókí. Ìtàn náà dá lórí àwọn ọ̀bàyéjẹ́ ìjòyè ìlú tí wọ́n pamọ́ pọ̀ láti ba ìlú jẹ́ mọ́ ọba Ọlánípẹ̀kun, èyí tí ń ṣe kábíyèsí ìlú Ayọ̀gbọ̀lẹ̀ lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé ó ṣe àwọn ni pé kò jẹ́ kí àwọn rí ìṣákọ́lẹ̀ gbà bíi ti bàbá rẹ̀ tó fi àwọn joyè. Ó ń fi ọmọ àwọn wèrè. Ìyá rẹ̀ kò jẹ́ kí àwọn rí ẹrú lò mọ́ nínú ìlú. Ó tún yẹpẹrẹ àwọn níwájú àwọn agbófinró. Gbogbo ọ̀nà tí ọba ń gbà láti tún ìlú ṣe àti kí ìdàgbàsókè wọ ìlú ni wọn kò jẹ́ kó ní àṣeyọrí. Àwọn ọ̀nà tí ẹnikẹ́ni kò lè fúnra sí ni wọ́n fi ń ṣe iṣẹ́ ibi wọ̀nyí. Ọpẹ́lọpẹ́ ọmọkùnrin kan tí gbogbo ayé kà sí wèrè, tí wọ́n ń pè ní ọ̀jọ̀gbọ́n Asínwín, ló lo ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá láti tú àṣírí àwọn amọ̀òkùnsíkà wọ̀nyí. Báyìí ni wọ́n ṣe kó mámúgaàrí sí àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́. Ẹ kí a wo àwọn ẹ̀dá inú ìtàn ìwé àárọ̀ lóore. Àárọ̀ lóore. Àárọ̀ lóore. Èyítáyọ̀, èyí tí ń ṣe ọ̀gbẹ́ni Aṣọ́bodè Gànàkùn, jẹ́ dírẹ́bà ayọ́kẹ́lẹ́. Chinedu Ògbérègbè ni ọmọ iṣẹ́ Èyítáyọ̀. Ajíbọ́lá Bọ̀wọ̀fágbà aliasi Gbójúbẹ̀ jẹ́ ọ̀daràn tí ó gbé gánjà wọnú ọkọ̀ tọ́wọ́ àwọn aṣọ́bodè tẹ̀. Olóyè Bọ̀wọ̀fágbà jẹ́ bàbá Gbójúbẹ̀. Àbọ̀lọ́rẹ́ aliasi Ojúẹkùn jẹ́ ọmọ bàbá Ojútólé tí ọwọ́ tẹ̀ pé ó fẹ́ ká àwòrán ìhòòhò akọ̀fẹ́ sílẹ̀. Ọmọláṣọ jẹ́ ọmọbìnrin tí Àbọ̀lọ́rẹ́ fi tipátipá bá lòpọ̀. Akọ̀fẹ́ jẹ́ aya Máṣẹ̀tàn tí ń ṣe ọ̀tẹlẹ̀múyẹ́. Ta ni Máṣẹ̀tàn? Máṣẹ̀tàn jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́, òun sì ni ọkọ Akọ̀fẹ́. Bàbá Ojútólé jẹ́ ọ̀kan lára àwọn olóyè ọba Ọláònípẹ̀kun Fọlọ́runṣọ́ ti ìlú Ayọ̀gbọ̀lẹ̀. Súpítẹ́ǹdẹ̀ Kàrímù jẹ́ gíwá iléeṣẹ́ ọlọ́pàá. Kọ́sítébù Orítọ́lá jẹ́ ọlọ́pàá kan tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ olóyè Bọ̀wọ̀fágbà. Ọba Ọláònípẹ̀kun Gbàdàmọ́sí Fọlọ́runṣọ́ jẹ́ ọba ìlú Ayọ̀gbọ̀lẹ̀ tó tẹrígbàsọ. Olórí Àṣàbí, ó jẹ́ ìyá Àrẹ̀mọ Ọláònípẹ̀kun, ìyàwó àkọ́fẹ́ ọba Gbàdàmọ́sí Ọláònípẹ̀kun. Ìyálóde àti ìyálọ́jà, àwọn ni olóyè obìnrin ní ìlú Ayọ̀gbọ̀lẹ̀. Ọ̀mọ̀wé Kàrímù Ojútọ̀dàlẹ̀ jẹ́ òǹgbifọ̀ tí ń mú àwọn àlejò oníṣẹ́ ọbabìnrin orílẹ̀-èdè England wá sí ìlú Ayọ̀gbọ̀lẹ̀. Ẹnu-ò-mọ-mọyó jẹ́ ọkùnrin tó jẹ́rìí sí ìwà rere Olórí Àṣàbí.
Ẹni ọ̀wọ̀ Ọlájúpọ̀ Ọ̀tọ̀lórí jẹ́ adájọ́ àgbà. Olóyè Ojúlópẹ́sí jẹ́ ọ̀kan nínú àwọn olóyè òdodo ìlú Ayọ̀gbọ̀lẹ̀. Ọlárẹ̀wájú Ẹ̀gàndọ̀là jẹ́ ọ̀jọ̀gbọ́n asínwín. Ẹ jẹ́ kí a wo àwọn àṣà àti ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ìwé ìtàn Àárọ̀lóre. Àwọn ẹ̀kọ́ wo la lè rí kọ́ nínú ìwé yìí? Kí a tó ṣírò àwọn ẹ̀kọ́ yẹn, ká kọ́kọ́ wo àṣà Yorùbá tí ó jẹyọ nínú ìwé Àárọ̀lóre. Àkọ́kọ́ ni àṣà oyè jíjẹ. Ọba àti àwọn ìjòyè wà ní ìlú Ayọ̀gbọ̀lẹ̀. Ọba tún fi oyè bọ́ba jíròrò dá Ọlárẹ̀wájú Ẹ̀gàndọ̀là èyí tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n asínwín lọ́lá. Èkejì, àṣà orúkọ àti oríkì Yorùbá jẹyọ nínú ìtàn yìí. Orúkọ Yorùbá ni ọ̀pọ̀ àwọn ẹ̀dá ìtàn inú ìwé yìí ń jẹ́. Ẹ̀kẹta, àṣà ètò ìṣèlú jẹyọ nínú ìwé náà. Ọba àti àwọn olóyè ìlú ń ṣe ètò ìlú nínú ìwé yìí. Ẹ̀kẹrin, ẹ̀kọ́ ilé àti ìwà ọmọlúàbí láti ọ̀dọ̀ Olórí Àṣàbí. Ẹ̀karùn-ún, àṣà àlejò ṣíṣe jẹyọ nínú ìtàn náà, níbi tí ọba Gbàdámọ́sí fi oyin wàrà, òòjọ́ àti ẹran àparò ṣe àlejò àwọn aláwọ̀ funfun tó wá ṣe àbẹ̀wò sí ìlú. Àṣà eré ìdárayá jẹyọ nínú ìtàn náà. Ayò ọlọ́pọ́n wà lára àwọn eré ìdárayá tí kábíyèsí dá sílẹ̀ sáàárín àwọn ọ̀dọ́. Àṣà ìgbéyàwó náà jẹyọ nínú ìtàn yìí. Kábíyèsí ní olórí, àwọn olóyè ní ìyàwó. Kábíyèsí tún fi ọmọ rẹ̀ arẹwà fún Ọlárẹ̀wájú Ẹ̀gàndọ̀là èyí tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n asínwín. Àwọn ẹ̀kọ́ wo ló jẹyọ nínú ìtàn yìí? Èkíní, a rí ìwà òjèlú àti ọ̀dàlẹ̀ tí wọ́n fi hàn wípé kò dára. Wọ́n jẹ́ kí a mọ̀ wípé ìwà òjèlú àti ọ̀dàlẹ̀ kò dára. Àwọn olóyè ìlú Ayọ̀gbọ̀lẹ̀ kan ló ń ṣe bẹ́ẹ̀ nítorí pé kábíyèsí kò fi ààyè ìjẹkújẹ àti ìwàkiwà tí wọ́n ń fẹ́ gbà wọ́n. Ẹ̀kọ́ mìíràn ni pé ọwọ́ tó dilẹ̀ ni èṣù ń bẹ̀ níṣẹ́. Ìwà ọ̀daràn dínkù láàárín àwọn ọ̀dọ́ nígbà tí kábíyèsí gbé àwọn ètò kan kalẹ̀ tí wọn yóò máa ṣe. Ikú òjijì àti ẹ̀wọ̀n kò jìnnà sí ìwà arúfin. Lára ẹ̀kọ́ tí a rí kọ́ ńbẹ̀ nìyẹn. Àárọ̀lóre. Oore a máa sún tan oore. Oore tí bàbá Ọlárẹ̀wájú Ẹ̀gàndọ̀là ọ̀jọ̀gbọ́n asínwín rí lọ́dọ̀ Olórí Àṣàbí ló jẹ́ kí ọ̀jọ̀gbọ́n asínwín náà pinnu láti san ẹ̀san rẹ̀ padà. Olórí Àṣàbí mú bàbá Ọlárẹ̀wájú Ẹ̀gàndọ̀là kúrò ní ipò ẹrú. Èyí ló mú ọ̀jọ̀gbọ́n asínwín yìí lo ìmọ̀ rẹ̀ nínú ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá láti tún ìlú tò fún kábíyèsí nípa títú àṣírí àwọn olóyè ọ̀dàlẹ̀. Nígbà tí ó bá di ìgbà mìíràn, a ó máa wo ìtàn náà láti orí òjòrí. Ó dìgbà.